ẹjọ́ nítorí Ọlọ́run ẹ máa jó ẹ máa yọ̀, ẹja máa jó ká máa yọ̀ báyìí. Yorùbá Nation ti dé tòsí pátápátá. Ààrẹ Tinubu ti ń gbóhùn wa o. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ni, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, ẹ bá mi subscribe, ẹ wo fídíò, ẹ farabalẹ̀ wò, kẹ́ ẹ understand the message tí mo fẹ́ pass sí. Eléyìí hot tó lágbára, ẹ gbọ́rú ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni mo wí fún yín. Ìyà àti payín kékeré àti ìdààmú àti àìlèsùn àìlèwo tọmọ Yorùbá ń kọjú látọjọ́ tó ti pẹ́. Làbá ní o, ẹ̀yin nọ́ọ̀tì ẹ̀yin èèyàn wa ní àríwá, ṣé bí ọmọ ìyá kan náà ní wá Nàìjíríà, ṣé bá aláàjọ wà ní, ẹ̀yin náà gbà díẹ̀ nú ìyà ike ẹ̀tọ́ wọ́n ní rárá o, Ọlọ́run ò dáyà mọ́ àwọn o, àwọn ò tiẹ̀ mọ béèyàn ṣe é jẹ̀yà, kò tiẹ̀ bá wọn láwọ̀ mu, àwọn tiẹ̀ kórìíra kéèyàn máa go through pains, insecurity, àwọn ò lẹ́mìí ẹ̀, kébi ó máa pa wọn, ibo làwọn fẹ́ gbé gbà, káwọn má lè sùn kán má lè wo, bó làwọn ṣe fẹ́ ṣàlàyé. Àṣírí ń túbọ̀. Àlí lòun ò kí ń tọ́tí, ó lóun ò kí ń mọtí, ó ní àmọ́ ọdẹ wálé o, bóyá mọ̀ bọ̀ jẹ́ ń gbé ọtí rù ẹ́, wá kiri ọtí lọ o, bọ́ ọ bá kiri ọtí lọ, bọ́ ọ bá dé owó tó o bá pa káwá jọ fi láta. Níbo wọ́n ti ń ṣe irú ẹ̀. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin lẹ sọ pé ẹni tí ò bá ṣe kò gbúdọ̀ jẹ́ ẹ̀. Lóòótọ́ àwa là ń pariwo Yorùbá Nation, Yorùbá Nation, Yorùbá Nation lójoojúmọ́. A dẹ̀ ń sọ àwọn kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn olórí wa. Ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀. Àmọ́ eléyìí tí Tinubu ṣe tó fẹ́ make sense yìí, tó súnmọ́ pé ó make sense. Ẹ jẹ́ ká tún sọ fáyé. Ṣé ẹ mọ reforms bill tán pass sí House? Ó ti dáwọ́ wọ́ wulẹ̀, ó ti jẹ́ káṣírí ó tú, àti mọ̀ta Yorùbá o, àti mọ̀ta Yorùbá, àti mọ̀ ibi tán ti ń gba agbára o. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ bá mi subscribe. Tẹ́ bá farabalẹ̀ tẹ́ wo fídíò yìí, mo fẹ́ ka àwọn line èsì tí ó wá látọ̀dọ̀ Zulum, ẹ mọ̀ gọ́fúnà Àríwá, gọ́fúnà Borno. Ṣé ẹ mọ̀ pé Àlí Ndume òun ni ó máa ń gbá front tí wàhálẹ̀ máa ń pọ̀ lọ́dọ̀ àwọn nọ́ọ̀tì yẹn, tó máa ń ṣe èmi lábẹ́nú gbọ̀rọ̀, kò sí ẹni tí ò lè kọjú, kò sí ní jẹ́ kí bíìlì tó dé Senate, kó tó dé ilé ìgbìmọ̀, òun ló ti ń tako. But Zulum náà ti wá join ẹ̀ báyìí. Ó ní agbára, àṣírí too big time. Ìpéréte kan tó kàn kù báyìí ni pé kí bàbá kan listen sí wa, kan rí, ẹ̀yin náà ti rí báyìí, ẹ̀yin náà ti rí pọ́tà wa làwọn pípù yìí. Tẹ́ bá farabalẹ̀, tẹ́ bá jẹ́ nǹkan kínní fún yín, wọ́n tún sọ débi pé ọ̀gbẹ́ni Tinubu má gbàgbé pé 60% ìbò tóun rí ọ̀dọ̀ nọ́ọ̀tì ló ti ń wá o. Ṣé kò fẹ́ súnmọ́ bíi threatening báwọn? Ẹ̀já pín, ó ń dá a bọ̀, ó ń rúgbó bọ̀, àti ń rọ́nà àbáyọ, ká máa dúpẹ́ lókù. Wọ́n pàṣẹ new bill sí Senate gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akọni tí Tinubu gbé. Àwọn tó sáré gbarata tán pariwo pé kí leléyìí tẹ́ ń gbé bọ̀ yìí, èwo lẹ wá gbé wá káwa mọ́lé yìí? How do we bear it? How do we cope with this? How do you want us to survive? So ẹ mọ̀ pé àwọn kan go through pains láti jọ yìí. Ẹ mọ̀ pé inú hílàhílo làwọn kan ń gbé, náà ti ń sùn, náà ti ń jí. Ẹ sọ wá dẹrú lórí ilẹ̀ bàbá wa, tá a rìnrìn bí àjèjì, tá a lè sùn lálẹ́, tá a lè fọkànbalẹ̀, tá a lè fẹ̀dọ̀ lórí òróòró. Ẹ jẹ́ n ka response Zulum fún yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ sáà bá mi subscribe, ẹ sì farabalẹ̀ wo fídíò yìí dáadáa. In tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó ní why the rush? Kí ló fa kánjúkánjú báyìí? Kí ló ń gbìyànjú àìsàn? Ó ní the bill on petroleum takes 20 years. Ìgbà tẹ́ ẹ pass bíìlì lórí ọ̀rọ̀ petroleum, ó fẹ́ lò tó 20 ọdún lórí tébù yín bẹ́ẹ̀ tẹ́ ẹ yà sí. Ó ní kí ló wá dé tó jẹ́ pé èrú ìtánṣẹ́ ẹ̀ pass yìí, tán mọ̀ pé kò ní favour àwọn, tán mọ̀ pé kò ní gbé àwọn, kò ní pay wọn. A ní kí ló dé tí ó ń sáré get attention àwọn legislative within a week? Kí ló dé
ìgbà tẹ́ ẹ pàṣẹ bíìlì torí petroleum ó ń fà ní bí ìgbín, kí ló dé tẹ́lẹ̀ wá ń sáré bí àmọ̀tẹ́kùn? àṣó bá àwọn bàbá níbi tó ti lágbára dì, ibi tọ́wọ́ wọn ò ti lè tẹ́yìn, ibẹ̀ láti kó wọn lọ́rẹ̀. Wọn ò fẹ́ dáadáa fọ́mọ Yorùbá. Ẹ jẹ́ n kà síwájú sí i. Ó wá sọ pé these bills will drag the north backward and also affect the southeast, southwest and some southwestern like Ọ̀yọ́. Àrùn ṣe mọ́ wọrí kò ní affect wa. A lè listen sí voice ẹ̀ ló fi mention southeast, southwest ló fi mention Ọ̀yọ́ yìí o. Ṣẹ́rí tó fi bẹ̀rẹ̀ ni pé ó máa affect àwọn nọ́ọ̀tì, ó máa drag àwọn backward. Ẹ jẹ́ n kà síwájú tó bá yẹ pé ẹ ṣì wà pẹ̀lú mi. Ó ní hunger and poverty will worsen and this could heighten insecurity. Insecurity táwa ti ń face for couple of years. Fáìmọye oṣù, fáìmọye ọdún tá a pariwo ẹgbà wá ẹlà wá nù lásìgbò yìí o. Tá a ké pọ̀ Ọlọ́run bá dá wa lóhùn. Àṣírí ìkábàtù òun ni ò tí ẹ̀ tí ì ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn náà sáré pariwo yìí. Ẹ tún máa gbọ́. Ó ní the reforms will stifle growth and pull the north deeper into economic challenges. Ìyẹn tó wá fi parí ẹ̀ tó fẹ́ ṣe bí ẹni lágbára jù, tó fẹ́ jọ bí ọ̀rọ̀ bíi pé èèyàn halẹ̀ mọ́yàn àbí èèyàn dún màhúrú mọ́yàn, ó fẹ́ dàbí ó súnmọ́ threat, ó jìnnà sọ̀rọ̀ peace. Ó ní pé he secured 60% of his votes in the north and this should not be ignored. Tẹ́ bá farabalẹ̀ wo ọ̀rọ̀ yẹn, tẹ́ bá digest ẹ̀, tẹ́ bá ní full comprehension lórí nǹkan tí Zulum sọ yẹn, ẹ máa mọ̀ pé ó ń threaten Tinubu ni. Pípò di dandan fún ọkọ̀ gbóhùn wa o. Bíìlì sọnù tó lọ fẹ́ pàṣẹ tó ní ẹ fẹ́ rìfọ́ọ̀mù bíìlì yìí kò lè pè wá o. Wọ́n kọ sínú bíìlì pé tọ̀ nígbà tẹ̀yìn Haúsá ní ẹ̀ kì í mọtí, ẹ̀ kì í tọ́tí, ẹ̀ kì í rọtí, ẹ̀ kì í ṣòwò ọtí, kò sí wàhálà o, àdàyín láwọn àṣìlè fọ́ọ̀sì yín lórí ìtẹ́bálẹ̀ ẹ̀fẹ́ ṣe o. Àmọ́ bí àwọn tó ń tọ́tí bá ti ta ọtí wọn o, gbogbo owó tán bá rí ń bẹ̀ o, ẹ̀ ní bá wọn pín ń bẹ̀ o. Ìyẹn tí kálukú bá sì ń ṣe ni ó máa jẹ o. Ìyẹn tó bá mú wá sórí tébù, òun náà ni á pín o. Ibi tó bá mọ náà ni kálukú ó fi bọ̀nu ni ó fi bàpò. Àwọn aláyé bá yarí o. Làwọn bá yarí náà bá láwọn ò ní gbà o. Lọ́wọ́lọ́wọ́ mọ̀ ẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí, Senate ń gbóná, ó ń hot. Bó ṣe ń sọ òkúta ni wọ́n ń sọ ògúlùtù. Ilé ìtú àṣírí pé subhanallah, ká má parọ́, Yorùbá ti wà ní receiving end for a very long time. Ọmọ kóòtù òjíire akànjẹni tó ní faradà ni. Ajẹ́ni tó máa tètè gba nǹkan mọ́ra, tó ṣáà máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ lórí tó bá kù díẹ̀ káàtó tó bá dojú kọ wá. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò ti tó. Èṣù ó pàdídà ó fẹ́ máa lájá, nígbà. Yorùbá nation now. Wọ́n ń sọ pé Yorùbá nation ẹlẹ́ẹ̀lágídí ẹni kò lè ṣẹlẹ̀ even tí a bá ń jẹ Yorùbá wa o. Ẹ máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la o. Táwọn Ìgbò bá sọ wípé Biafra ni, t'Haúsá wa lárèwá tí tó ń ta wọn, bí èṣù pàdídà ó máa láàjà Yorùbá lérè. Ẹ má jẹ́ kí èṣù wọn ó pàdíjà kó lé wa lérè o. Ó tó gẹ́ àdúpẹ́ fọ́lọ́run, ọ̀nà àbáyọ ti wà. Ẹ ṣeun guys, subscribe.